Eh? Eh? I wanna make love in the moon, dancing to my tunes. Is it too much? It's not too much. Eh? If wishes are horses. No, it's not too much. Shabama, Mutua dance. Hey, Shabama Bani me. Yes, ọmọ ọba ni wá. Ọmọ ọba ìmọ̀ yìí ṣojú àṣojú rárá láti gbé àwọn topics tó dùn wá fún yín. Exactly, kárí ilé ti dé. I wanna be a billionaire. Yes, so wọ́n ní pé kẹ́ speak ẹ̀. There's power in the tongue. I want to be a billionaire. I wanna be a billionaire. Yes. Ìyálàyà fún mi ní kíni ẹ̀. Oya, let's go. Ìyálàyà ẹni fẹ́ lò. Ìyálàyà ẹni fẹ́ lò tó bá ní pé kí n má sọ̀rọ̀ lórí kárí ilé. Mistura ọmọ wọn ní ìlú Ìpàrà ní Rẹ́mọ. Aya wọn ní Sókótó. Ló ń kí yín káàbọ̀ sí ètò àlùbáríkà. Gbogbo ìgbà tí bá ti ń rí ní nínú mi máa ń dùn. Gbogbo ìgbà tẹ́yin náà bá ń rí mi mo sọ pé inú yín máa ń dùn ni because ẹ mọ̀ pé yes, she's always smiling. Mo máa ń sọ fún yín no matter condition. Tẹ́yìn yẹ. Bíbí. Èmi náà ni Abíọ́lá. Bíbí Abíọ́lá. Mi ò tí change orúkọ mi rárá. Kò lè change. Nígbà tí ṣéèyàn máa ń change orúkọ. Anyway, wọ́n ní pé orúkọ tó bá ń wọn ọmọ ló ń jẹ́ lẹ́yìn òdì. That's ó lè change. But ní àwọ̀ lórí kárí ilé ìtẹ́ bá ti rí ìjọ tẹ́ bá ti rí báyẹn he mú. Bíbí rè òun àti Mistura tẹ́ bá ti rí ẹ sọ pé Mistura dà ẹ rí mi lẹ́yìn ẹ tẹ́ bá dẹ̀ pé mi náà lè rí ẹni smiling Mistura dà ẹ rí mi lẹ́yìn. Kárí ilé gbogbo social media and wa èmi ò kí ń rọ́wọ́ yín ẹ kàn máa wọ̀ ẹ máa rẹ́rìn mi like ẹ máa follow wa now please ẹ mọ̀ pé fans wa nìyí àwa gan like yẹn yín gan like wa kò yé yín à ń bọ̀ àìtí dé. Kárí ilé. Ẹ tiẹ̀ sọ fún mi pé mo fine wà lára yín tẹ́ ẹ bá sọ fún mi iṣẹ́ ọ̀nà ti sọ fún mi àwọn tó wà lẹ́yìn kámẹ́rà kan ti sọ fún mi pé mo fine ẹ̀yin lẹ mọ̀. I wanna be a billionaire. Ṣé rórin ta dúró wọlé sí yẹn? I wanna be a billionaire. Yes, so òun ló wá mú wa tó ní kán gbé kínní wa ẹ kí n dijú kìlà ẹ kí n dijú kìlà ẹ wò mí ẹ kí n dijú kìlà ẹ kí n dijú kìlà. Wọn ò lè gbé wá wọn ò ń gbégbékúgbé wá láti ìgbà lórí kárí iléeṣẹ́ yìí máa ń gbọ̀gbọ̀ ẹgbẹ́kúgbé. Kí ló ń ṣe yín? Which is best to buy and keep? Land or gold? Wow. Èwo ló dájú? Èwo ló sunwọ̀n jù láti rà pamọ́? Pé òkè owó yẹn jí sí ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyàwó àbí gẹ́gẹ́ bí obìnrin àbọ́kùnrin generally now. Ó wá rò pé owó yìí ó wà lọ́wọ́ mi o. Jẹ́ kí n fi de nǹkan mọ́lẹ̀. Ṣé gold ni àbí land ìyẹn ilẹ̀? Ẹ̀yin tẹ́ ń ṣe real estate àti ẹ̀yin tó ń ta gold ọ̀rọ̀ yìí kàn yín àti àwọn ẹni tó fẹ́ rà ìyẹn àwa ta fẹ́ rà àwa buyers báyìí àwa olùrà ẹ̀yin olùtà gbogbo wa báyìí pátápátá ló kàn because nísìn kò sí òwe tó ní gbé tọmọ kékeré bá kọ́kọ́ rí owó tọmọ kékeré bá kọ́kọ́ rí àkàrà ló fi jẹ irọ́ ayé àtijọ́ ni owó tọmọ kékeré tiwa kankan rí sìn àfi ń jẹ nǹkan mọ́ yẹn so àwa fẹ́ advice pé which is best to buy then keep? Is it land or gold? That is what we are going to be deliberating here in the studio. Okay, Mrs. Woman, èwo o tẹ̀ ń dán jù lé ni. Bí ẹni pé o ti mọ nǹkan tá a fẹ́ gbé wá ni o kàn ń chaka. Billionaire ni mi ò rí. Yes, so ọ̀tẹ́dọ́lá olórí mẹ́fà o. Okay, so kí ni èwo ló dá to you now? Yes, èwo ló dá láti rà pé mo lówó ìwé ìjí sí mi lọ́wọ́ jẹ́ n sáré buy and keep. Kò ní méjèèjì títí kò dáa. Àtọ́ gbogbo wa náà la mọ̀ pé they are both valuable like mo ra lẹ̀ nǹkan yìí mo ra gold nǹkan yìí. Lọ ní advantage. ní titi ẹ ọ̀ràn ẹ disadvantage and advantage. Èmi máa fi sọ tẹnu. Ó dé.
tó bá ra gold pamọ́. Nínú títí a ní tiẹ̀. Títèmi. Ní kò advice gbọ́ o. Ní bí o advice wọn ní tèmi. Ní tiẹ̀ Bíọ́lá. Abíọ́lá Abíọ́dún o. Má sì ralẹ̀. Nítorí pé tí mo bá ra gold pamọ́. Gold náà wà okay o. Bọ̀ táwọn bọ̀dá mi bá dé. Pause it. Ṣé gbọ́ wọ́n ní ọmọ abúlé ṣòwò ìfẹ́ ní bọ́ọ̀dì fọ́tọ̀ òun ní tiẹ̀. Ní tèmi èmi Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ. Okay, máa ṣe kí ni? Èmi máa kówó mi tí mo mọ̀ pé owó yẹn jí sí mi lọ́wọ́ máa fi ra gold pẹ̀lú ìdí. Kí ni ìdí o? Ìdí tẹ́lẹ̀ ẹ máa notice bí ọlá gbé negativity ẹ̀ pọ̀. Ìdí tiẹ̀ ó ti sáré sọ àwọn bọ̀dá mi wọ́n wá ọ̀hún yé ṣe one or two things. Okay, ìdí tèmi ní tèmi o ìdí tí èmi lè fi ra gold tó bá ní kí a wo positivity side of it ni pé appreciation gold ní tèmi o ó pọ̀ ju ilẹ̀ lọ because ilẹ̀ ò kí n depreciate ẹ má jẹ́ kí ìyẹn ò ń ṣe kí ni o but ó wá tún depend lórí owó tí mo rí ó yé yín tí owó yẹn bá ní kìmí tí mo mọ̀ pé yes mo lè acquire land ní Banana Island Ìkòyí Chevron Dolphin Jalaya màá rà pa. Ìkòròdú ńkọ́. Jọ torí ọlọ bí mílẹ̀ àní mo ti pé ló ṣe kò tí yé yín pé mo rí ilẹ̀ tó ní kìmí tó dẹ̀ ṣe tó ṣe dáadáa tí mo mọ̀ pé yes ibi báyìí ó ti wà security on plan mi sọ so pé mo wá rí owó mo wá fẹ́ fi ralẹ̀ mo wá lọ sí remote village or remote place ibi tó jẹ́ abúlé náà ṣó dìlù tó bá yá. because one reason because ní tèmi o I'm not speaking for oníkálukú ló ní view ẹ̀ ní tèmi tí bá kó owó let's say for example mo rí lẹ̀ 600k tó bá wá mú yín lọ sí inú after ẹ máa gbọ́ mo wé ibà fọ̀ ìdí ọmọ ọ̀fàgà kínní kan tẹ̀bá wá dé ìmọ̀wé yẹn gangan ẹ wá bẹ̀rẹ̀ rìn yín ló ní pẹ̀lẹ́ àìdébẹ̀ ni nǹkan tí realtor yẹn tó mú yín lọ máa sọ fún yín ni pé mọ mi ẹ̀yin náà ẹ fẹ́ ra lẹ̀ 350,000 naira ẹ ṣe fẹ́ nígboro ni ibi báyìí náà máa tó dìlù wọn máa kájọ ibi máa tó dìlù kìíní kan mi ì lọ pé igbó kì í dìlù ẹ má misquote me I don't say that but mo ní owó ráńpẹ́ tí mo ní tó jí sí mi lọ́wọ́ yìí ó pè mí kí n fi ra gold because gold tí mo rà ní 350,000 naira ní wíìkì yìí next week ó lè bá 700,000 naira dé ọwọ́ mi ṣó ti yé yín so àfẹ́ mo lè tó wá lọ fi dá dé ilẹ̀ tán ní kí n wá lọ rà nínú kútú ojú yẹn èmi nìyẹn mo máa rin ni. wọ́n ti pé gold ń gbà mí. bẹ́ẹ̀ni. ó ní spirit tó máa ń bà kẹ́ ẹ̀. spirit wo. tí bá ra gold èmi tí mo ra gold. síbi kan gbà mí. o ò ní bá wẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa wá. ó ń ṣe gold tó ní kìmí ní kí ló máa ń ṣe yín kan. láti gbogbo nǹkan dé kékeré. tí gold bá sọnù. ó ṣe máa sọnù. mo ra nǹkan tí mo mọ̀ pé mo kówó sí. kí ló dé tí mo lè lọ́kì pẹ̀ sí bank. ilẹ̀ ò lè sọnù. kí ló dé tí mo lè lọ́kì pẹ̀ sí bank. bí gold ṣe ń lọ sókè tó wọ́n gorí ẹ̀ bẹ́ẹ̀ lówó ṣe ń gorí ẹ̀. owó gorí ẹ̀ but ẹ mọ̀ pé ń gbà mí owó lẹ̀ mí. ṣe fẹ́ gbọ́ mi sọ fún mi pé kò forever rẹ̀. ṣé mọ̀ pé nínú covid ṣé mọ̀ pé nínú covid ṣé mọ̀ pé ìgbà tí covid ṣẹlẹ̀ ṣé mọ̀ ìgbà tí pandemic yẹn ṣẹlẹ̀ mo lẹ́nìkan gbogbo gold owó ẹ̀ ó dẹ̀ mú dẹ̀ ta as a not fine ní reasonable price mi ì lè sọ but kéèyàn ní o fẹ́ tún lẹ́tà ó máa ń choke àgàgà kó wá jẹ́ ilẹ̀ tó wà ní remote place mo fẹ́ talẹ̀ yín 500k àwọn ní níbo ẹ ní àtàn ọ̀tà ẹ wọ́n máa lọ tẹ́ wọn níwò àwa di pé ilẹ̀ ní àkàntì tí bá náwó tó ní kì mí ń tèmi o àfi tí bá ní pé mo fẹ́ patronize pẹ̀lú àwọn real estate tó jẹ́ pé mo mọ̀ pé yes developing ó ń débà sharp bọ́n pé personally mo fẹ́ lọ ra lọ lọ́wọ́ ẹnìkan wá jẹ́ nínú remote no I won't do that no and real estate yẹn ṣe wọ́n pé láfíà tẹ bá ra pẹ̀lú 500,000. ó ṣe máa rí lẹ́ẹ̀tọ́ sí. níbo ní àdúgbò. ìwọ ló fẹ́ lálẹ́ sí Banana Island kí ló wá lọ bẹ̀. kí ló tí mo ní wá lọ bẹ̀ mo ní mo fẹ́ di billionaire olórí tí mo jọ wá mi láìkẹ́. ẹ̀yin ará mi nílé àwa nìkan kọ́ la máa ń jíròrò lórí ọ̀rọ̀ yìí bí mo ṣe máa ń sọ fún yín lórí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ bíbá yìí tó rẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ kárí ilé. ètò tó ṣe kí ni tó máa ń kọ́yàn lọ́gbọ́n ni ikọ́ tó kọ́ wájú sí ẹ ó lè kọ ẹ̀yìn sí mi. I'm not saying kẹ́ wò mí pé àpàlélẹ̀ àbí kíní kan mo ní reasons tó pọ̀ tí mo lè fi back ọ̀rọ̀ mi up ní tèmi
nǹkan tèmi lè sọ èmi sọ pé kí ló lè rà pamọ́ tó owó yẹn bá jí sí ọ lọ́wọ́ gold àbí ilẹ̀ òun nílẹ̀ èmi ní gold. ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ ní ìgboro à ń bọ̀ àìtí dé. góòlù ọ̀tàn àbẹ́ ilẹ̀ bóyá bá ti nílẹ̀ ilẹ̀ ò sì jẹ́ ilẹ̀ tuntun sí mọ́ ilẹ̀ kan náà tá a wà náà nù bóyá bá dẹ̀ ti wá nílẹ̀ ó ti ní náà nù pẹ̀lú tẹ́lẹ̀ bá ti nílẹ̀ tó fi dé sẹ́mọ̀ òun ló níbẹ̀ ìtìlẹ̀ fi dáa ju góòlù lọ nù. gold àti ilẹ̀ ẹ̀ máa sọ pé ilẹ̀ torí tí n bá mú 100,000 dání tí n bá ra gold tí mo dẹ̀ rí ilẹ̀ níbì kan náà tí n bá ra ilẹ̀ tí wọ́n máa di bí ọdún 5 síra wọn tí n bá máa padà lọ ta ilẹ̀ mi ó lè ti gbówó lórí ju iye tí mo rà lọ ṣùgbọ́n nípa ti wúrà kíyàn rà nǹkan ayé ni tó dẹ̀ jẹ́ wípé tí yóò lè bá gbà mọ́ ẹ lọ́wọ́ ó tán síbẹ̀ àti pé lẹ́yìn ọdún kìíní àbọ̀dún kejì tó bá ní o fẹ́ lọ tún tà o lè má tà ní iye tí o rà. So oníkálukú èmi ò ń díyàn pọ̀pọ̀pọ̀pọ̀ you have to follow my own order you have to follow my own view bí ẹ ṣe gbọ́ náà lèmi ṣe sọ pé ní tèmi ò tó yẹn bá jí sí mi lọ mo lè sọ pé owó tó ṣe kíní tí mo mọ̀ pé yes well secured place area ó ti wà bí àwọn ibi tí mo dárúkọ yẹn then I will gladly buy but tó bá yẹ pé owó bíi kíní òun ra gold jẹ́ pé ó sì máa appreciate máa tún tà máa tún change it. àní tabaníkà sọ̀rọ̀ ilẹ̀ ẹ má sọ̀rọ̀ ilẹ̀ inú igbó. inú kíni ilẹ̀ wà tó yẹ pé ó wà ń tà tó sí nínú igbó tó dẹ̀ wà ókè. ṣé mo pé ilẹ̀ tó ní kìmí náà tó jẹ́ pé yes wọ́n ń tà ní ibi tó ṣe tó ní kìmí kẹ́ tó rí báyà pé ẹ fẹ́ rà ẹ fẹ́ tún tà ó máa ṣe báyìí. You understand what I'm saying? Banana Island ló ń sọ. Àwọn ilẹ̀ tó yẹ pé òkè ká tẹ̀ máa sọ pé Banana Island ilẹ̀ míì kan tó yẹ pé òkè ó ti wà lójú Mushin let's say for example Mushin gbé ilẹ̀ ti wà ń bẹ̀ àti ìlú títí di ìgboro dáadáa everybody mọ̀ kẹ́ tó rí tà àbí kẹ́ tẹ̀ tó sọ pé ẹ fẹ́ rà báyìí lẹ ṣe máa ṣe. Ó dà mo ti gbọ́ yín tẹ bá ní pé ẹ ṣe àwọn èèyàn ra ilẹ̀ gan. Ó dà mo ti gbọ́ ẹ̀sìmà mi ìbá yín pọn nǹkan tèmi lè ṣe òun nìyẹn that's why I'm Mistura ẹlẹ́rìn orí ó láì kó máa kọpí Ajíṣọpẹ́ olóhùn yọ ó ti ń dúró ti ń sẹ pé kí ló dé ẹ pass mic now ẹ pass nìkan ó yá ọ mo ti pass ẹ sí ẹ oríkì wo la fẹ́ gbọ́ ọ já wọn sí. Oríkì. Lákéjọ bí Ẹ̀gbá o Ẹ̀gbá tí mo dé tí mo sẹ́yìn òrò tí sẹ́fẹ̀ eégún mọ́lú gbogbo ẹ̀yin ọmọ Lákéjọ bí ẹ súnmọ́ bí ẹ jàre ilé àwọn bàbá ẹ̀yin torí wèrè yẹn níbàlẹ̀ bàbá ẹ̀ jẹ́ mo bá ṣe léèyè rẹ ni àní ò súnmọ́ bí ó jàre ló abẹ́ òkúta torí wèrè yẹn níbàlẹ̀ ìyá ẹ̀ jẹ́ Ẹ̀gbá ní yín mọ́ Lísà bí agbóògbò àkàlà Ẹ̀gbá mo dé tí mo sẹ́yìn òrò tí sẹ́fẹ̀ eégún mọ́lú Ẹ̀gbá ní yín ọmọ òrò lọ́tà ṣe bẹ́yìn lọmọ orò tí ń jó ẹ̀yin lọmọ orò tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin lọmọ orò tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ àṣẹ wòmù ṣóun lóró ń ké nílé àwọn bàbá ẹ̀yìn èyí tí ọba ké wòmù tí ọba ké wòmù àgbà tó bá tún ké wòmù wọn sọ̀rọ̀ jẹ nílé Alákéjọ bí Ẹ̀gbá mọ́ Lísà bí ọmọ agbóhùngbò àkàlà ẹ̀yin ará Ẹ̀gbá o Ẹ̀gbá méjì ni wọ́n máa ń rè lónìí ẹ̀ máa ń gbọ́ lábàárẹ̀ ẹnu mi Ẹ̀gbá Lákéjọ bí làwọn ń jẹ́ ọmọ orò lọ́tà ṣèbáwọn lọmọ Aláké o Aláké máa jó ni wọ́n máa jó gbẹ̀rú mọ́jó gbẹ̀ ẹ̀kọ́ ẹ̀rú ní sí ẹ̀kọ́ òní sí yẹn láíláí ó yẹ ẹjọ́ ìlú Ẹ̀gbá Òwu lákọ́dá o àní bẹ́ẹ̀ bá dóhùn kẹ́ ẹ lọ béèrè wo bẹ́ẹ̀ bá défẹ́ kẹ́ ẹ lọ béèrè wo torí Òwu lákọ́dá ọmọ olówù kan sí ilé ibà lọ́rùn wẹ́ẹ̀ bá máa wó lówù kan sí òde lọ ọmọ olówù tí ò ní rẹ́rọ́ ọmọ asunkúngbàdé ni wọ́n máa fọ́rọ̀ gbóòyè. Òun tiẹ̀ àti ilẹ̀ àti góòdù èèdá sí i ó ṣáà ní kẹ́ máa rántí orírun yín ni kẹ́ máa rántí orísun yín kẹ́ máa rántí pé yes o ọmọ ìlú báyìí nìyí o nǹkan báyìí ló ń ṣe o ẹ̀yin tẹ́ ti gbọ́ oríkì yín lè ní ẹ pé àwọn others fún kẹ́ ní pé ètò yìí máa máa ń dùn tó tiẹ̀ ti torí pé o tiẹ̀ láìkì wa wò ẹ jù ẹ ti torí pé a máa ń kọ́ yín lọ́gbọ́n a máa dẹ̀ ń kọ́ yín a máa ń sọ nǹkan tó mọ̀ pé yes gbogbo àwọn nǹkan tá a máa ń mú wá kò ń ṣe àhesọ o nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni so we don't just fabricate stories and come here and discuss about it no we don't do that so torí ẹ̀ la ṣe sọ pé kárí ilé ni ètò ní kárí ilé tó péye tó
tá a fi gbogbo ẹ̀ sí magi ńbẹ̀ńbẹ̀ iyọ̀ ńbẹ̀ńbẹ̀ Àlùbọ́sà gan wà. ńbẹ̀ńbẹ̀ Ìṣe mọ́tò gan wà gbogbo ẹ̀ ńbẹ̀ńbẹ̀ gbogbo ẹ̀ ni ẹ mọ̀ pé àdẹ̀kí wá ń ṣàṣejù torí tí gbogbo èlò bá ti pọ̀ jù ní ọbẹ̀ kì í da àwọn òun ṣàṣejù ṣíkí báyìí lọ́ní òun lọ́bẹ̀ oge níbí báyìí ni èmi Mistura aya wọn ní Ṣókótó ọmọ wọn ní ìlú Ìpàrà rẹ̀ wọn tó sọ fún yín pé bye bye I love you all stay blessed.